ọmọ Yorùbá ó tún ti ṣẹ̀ ó ti ṣẹlẹ̀ báyìí tá a lè sọ pé ó rí gbogbo ṣe ẹ ti gbọ́ bẹ́ẹ̀ bá ti gbọ́ ẹ gbọ́ bí ẹ wá gbọ́ wípé kábíyèsí ẹni tá a sọ yìí tá a ti mẹ́nu kúrò níbẹ̀ ìyẹn kábíyèsí wa ọba tuntun tá a jẹ nílùú Ọ̀yọ́ ọba tuntun Ọ̀ṣàrà ọba Akíìmù Abímbọ́lá Ọ̀wọ́adé àwọn kan bá ti dìde ogun sí bàbá yìí ẹ tí ì mọ nǹkan kan ẹ gbọ́ kì í wá ṣe àwọn èèyàn lásán àwọn alágbára àwọn olẹni náà àwọn tí wọ́n jọ wà nípò ọba náà ni bẹ́ẹ̀ ni torí ta ló fẹ́ mọ̀ dé mọ́lẹ̀ bí òṣè ni ọmọ tí bàbá ẹ̀ mú wọ wá pè náà bẹ́ẹ̀ ni àwọn ni wọ́n mọ orú mọ́lẹ̀ àwọn ni wọ́n mọ̀ pé báyìí là ṣe é ṣe ọba olówó ni bẹ́ẹ̀ ni ẹ má gbàgbé pé mo sọ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ níjọ́ kan pé nínú ètò kan pé mo ní kábíyèsí yìí lọ́kọ́kọ́ kí ọba Akíìmù Abímbọ́lá Ọ̀wọ́adé Aláàfin tìlú Ọ̀yọ́ tuntun káàbọ̀ sórí àpèrè àwọn bàbá ẹ̀ àmọ́ bàbá yìí ti palùdà báyìí èṣù ẹ̀ ti palùdà ó ti ń lajá kí ló fà á tó fi palùdà gbogbo ẹ̀ lẹ́gbọ́ lórí ètò lónìí bó ṣe wá ṣe lájà àbálẹ̀ bẹ́ẹ̀ ni Ààrẹ Kakanfò Gani Adams ìyẹn náà ju bọ́ọ̀bù tiẹ̀ lẹ́gbàá làwọn rò pé kí ló lè dé kí ló lè fà á gẹ́gẹ́ bí ọ̀rọ̀ orin Saheed Òṣùpá ó ní kí ló lè fàjà kí ló lè fẹ̀ta núná ṣé tọba kí Ọ̀wọ́adé Akíìmù ló fẹ́ fàjà lára ní Olúwo ní kò sí ohun tọ́jọ mọ́ fá ẹgbàgbé ẹ̀ wípé Ifá kọ́ ló yan ọba Akíìmù lọ́ba ẹ̀yẹn dàtísítò sí ìtumọ̀ tó ń sọ fún wa ní wípé àwọn Ọ̀yọ́mèsì tí wọ́n kó ságídí tí wọ́n ń jà tí wọ́n sọ pé dandan àwọn ò ní gbà Ṣèyí Mákindé wọ́gà ò Akíìmù orùgbì oyin pé kí wọ́n tẹ̀síwájú ṣùgbọ́n orin kan mo fẹ́ kọ fún ẹ̀yin Ọ̀rẹ́mèsì ṣé ẹ fẹ́ gbórin àbẹ́ ẹ̀gbérin ṣé ẹ gbérin àbẹ́ ẹ̀gbérin bẹ́ẹ̀ bá fẹ́ gbérin ẹ̀tẹ́tí ẹ̀yin bàbá ẹ̀yin màmá tẹ́ wà nípò Ọ̀yọ́mèsì tẹ́ ń ṣàkóso ìlú Ọ̀yọ́ Ọ̀yọ́mèsì ẹ fi sùúrù sí o ẹ má fi ìjà bá wọn à ń ṣe jẹ́ o Ọ̀yọ́mèsì ẹ fi sùúrù sí o ẹ má fi ìjà bá wọn à ń ṣe jẹ́ o ẹ na sùúrù sí o ẹ má fi ìjà bá wọn à ń ṣe jẹ́ o ẹ má jẹ́ kí àwọn Fúlàní kan ìlàjì Yorùbá ìlàjì Fúlàní kan kí wọ́n dàrin àjò onírú ẹ wo bí ẹ kẹ́kọ̀ọ́ gbọ́ ọ̀rọ̀ tí Olúwo ti ìlú Ìwó sọ ní Belenja kí n tó fún fídíò ẹ wà kí n tó wá gbé yín lọ síbi òyì tó jẹ́ ojúlówó bọ̀tí fún yín kékeré ẹ kọ́kọ́ gbọ́ kẹ́ ènìyàn lọ́wọ́ mú bẹ́ẹ̀ bá ti wá kó lórí ìyẹn ń padà wá bí n bá padà dé màá gbé Ààrẹ Kakanfò ohun tí Kakanfò sọ lẹ́yìn èyí àwọn padà tún wá lọ gbé fídíò Olúwo ti ìlú Ìwó wa ohun rèé ọ̀kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ Olúwo. jẹ́bẹ̀ Ifá ní kìí sí yan ọba òun kálukú tó bá wálé yín tàbí ẹni tó bá àwọn ọba jẹ́ ń wá ọba tàbí tẹ́nìkan pásánálì yẹn o lè lọ káàkiri kí Ifá ló mú ọ Ifá bá mú ọ kò ní pé gómìnà ó mú ọ o sì lè fi sàtífíkẹ́ẹ̀tì ń pé ọgbà lọ́wọ́ babaláwo ń pé Ifá èmi ní fámú o kò ní kí babaláwo wá sọ fún gómìnà yìí pé wọ́n ní fámú ọmọ ìyá rẹ̀ níbo ń gbogbo èèyàn ti wá rẹ́dẹ̀rẹ́dẹ́ níbi táwọn ẹ̀ láti dọ́wọ́ bàbá Aláàfin gan ò gbọ́dọ̀ sọ pé Ifá ló mú àwọn. ẹ sáà ti gbọ́ ṣe ẹ ti gbọ́ nǹkan tó Olúwo sọ báyìí kódà ó tún rán wa létí bóyá tí bàbá bá máa gbọ́ lóhùn Aláàfin tìlú Ọ̀yọ́ tó gbẹ̀sẹ̀ ikú bàbá yèyé Aláṣẹ Ìkejì òrìṣà tí bàbá yìí bá máa gbọ́ níbi tí wọ́n wà lọ́hùn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó Olúwo ti ìlú Ìwó sọ báyìí pé tó ìpàbà gangan pàápàá lánìí kò tó bẹ́ẹ̀ láti fọwọ́ sọ̀yà ẹ tí gbọ́ kankan ní ọ̀rọ̀ tí bàbá yìí sọ ẹ farabalẹ̀ wo fídíò yìí dáadáa ó ní bàbá gan pàá lánìí
kò gbọ́dọ̀ sọ wípé Ifá ló yàn òun sípò. A jẹ́ pé wọ́n fọwọ́ fa bàbá wọlé ìyẹn ọkàn wá. Ó ti ṣèjọba tiẹ̀, bàbá ti lọ, ó ti lọ bá àwọn bàbá láì lọ́hùn-ún. Ó ti yé bàbá bóyá Ifá ni o, bóyá àwọn èèyàn. Ọ̀yá ẹ wá gbọ́ nǹkan tí Ààrẹ Kakanfò tí ó sọ, òun rèé. Ipò tí ó bá ti jẹ́ kò sógun díẹ̀ kò wà relevant ni. Ogun àti ogun jọ máa ń rìn papọ̀ ní. Ibi tí ògo bá wà, ogun á wà ńbẹ̀. Ogun yẹn ni wàá máa jà tí wàá máa fi gbádùn ògo yẹn. So nǹkan tó bá ṣẹlẹ̀ lórí process yíyan ọba, ká gbà pé bó ṣe máa ń rí nìyẹn. Position kò lè wà pẹ̀lú creative bẹ́yẹn kó má sí controversy bẹ́ẹ̀. Ọba ilẹ̀ Yorùbá ni, kì í ṣe ọba Ọ̀yọ́ nìkan. So gbogbo nǹkan tó wá láti bẹ̀rẹ̀ yẹn, Ọlọ́run á bá wa resolve ẹ̀. Ọlọ́run á bá wa parí ẹ̀. Ọlọ́run á bá wa fún kábíyèsí tó ṣe jẹ ní ọgbọ́n àti òye láti fi resolve ẹ̀. Nígbà tí ọba Lámídì Adéyẹmí máa jẹ nígbà yẹn, irú kan báyìí náà wáyé, wọ́n resolve ẹ̀ náà ni. Ó kàn jẹ́ pé èmi ò sínú àwọn afọbajẹ. Mo dẹ̀ fọgbọ́n ṣe é, mo ta kété tí ìtàn fi yan ọba tuntun yìí ni. Torí wọn gbúdọ̀ yan Aláàfin kí Aláàfin wá rí pé ààrẹ ẹ̀ wà lára àwọn tó ta kòńkò tó débẹ̀. Ogun mi ilẹ̀ Yorùbá ni. So wọ́n bá ti fẹ́ yan Aláàfin tuntun, ààrẹ máa ń ta kété ni. Ẹni tó bá ti máa jẹ́ kó jẹ́ kárẹ̀ bá ṣiṣẹ́. Gbogbo ìgbà tí wọ́n ń ṣe ètò ọba yẹn ní ìtẹ̀lọ́sọ̀yọ́, ní ìlọsọ̀yọ́ rárá, wọ́n má ba tag mi mọ́ ẹnìkan. A lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ibi tí gómìnà Ọ̀yọ́ state, onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé, ibi tó wá resolve ẹ̀ sí. Ọ̀ǹtì tí bàbá Professor Wándé Abímbọ́lá tó ṣẹ̀ wá sọ̀rọ̀ ló ṣe iye olúkálukú process tí ọba tuntun yìí fi jẹ. Ifá náà fi yan ọba nílẹ̀ Yorùbá. Ibi tó bá ti di pé red biro tipátipá náà fi yan ọba kì í gún. Ifá náà fi yan ọba. Lẹ́yìn ìgbà tí wọ́n bá dá Ifá tán, tí Ifá bá sọ pé ọmọ oyè yìí rèé, àwọn afọbajẹ aṣẹ̀wá endorse. Ṣé ẹ ti gbọ́? Ẹ ṣáà ti gbọ́ nǹkan tí Ààrẹ Kakanfò náà sọ báyìí. Ọmọ Yorùbá, ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ. Nínú ọ̀rọ̀ tí wọ́n sọ, a máa rí àwọn nǹkan kọ̀ọ̀kan tó ṣe é dì mú níbẹ̀. Bẹ́ẹ̀ a sì máa rí àwọn style láti dúró lórí fẹ́ǹsì tí wọ́n ń pè pé ọgbọ́n. Nínú ẹ̀rù ló mú kí Olúwo ti ìlú Ìwó kó fi àáké kọ́rí pé tó irọ́ o. Ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí, ọ̀rọ̀ tí ọ̀wọ̀wé ni. Ẹ gbọ́ pé òun ọ̀gbà, òun ọ̀fẹ́. Pé wọ́n lọ mú Akíìmù ní níbi tó wà, kìí ṣe Ifá ló mú. Wípé tí Ifá bá mu gómìnà ò ní mu. Ìyẹn ohun tó gbé túmọ̀ sí tó ń sọ fún wa ni wípé ẹni tí Ifá mú gómìnà ò mú. Ẹni tí gómìnà mú òun ni Ifá mú. Ọmọ Yorùbá, ṣé wá rí pé ọ̀rọ̀ àwa ará Yorùbá ó tó àpérò lórí àwọn tó ń ṣíwájú wa tá a pè ní ọba. Ṣé ẹ mọ̀ pé kábíyèsí yìí fúnra ara wọ́n fi ìyẹn Olúwo ti ìlú Ìwó fi style láti fi hàn wá pé nígbà táwọn náà dórí àlééfà, Ifá kọ́ ló yàn wọ́n. Ohun tí mo fẹ́ kẹ́ ẹ dìmú nìyí, ẹ bá mi ṣe ètò yẹn jọ. Ifá kọ́ ló yàn wọ́n, aráàlú àwọn tó jẹ́ tiwọn lọ́lọ́ mú wọn.
ọba Abímbọ́lá Akeem Ọwọ́adé, ẹ jẹ́ ṣọ́ àwọn tẹ́ ẹ máa bá rìn, tẹ́ ẹ máa bá ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wo fídíò yẹn yóò dọ́dọ̀ kábíyèsí, mo tẹ̀ jẹ́rìí fídíò yìí yóò dọ́dọ̀ kábíyèsí torí ó dọ́dọ̀ àwọn ọ̀ràn àwọn tó fẹ́ràn bàbá. Ó gbọ́dọ̀ ẹ jẹ́ ṣọ́ àwọn tẹ́ ẹ máa bá rìn bẹ́ẹ̀ ṣe ń gorí àpèrè bàbá yín lọ. Ẹni Ifá kọ́ ló yan bàbá yìí gẹ́gẹ́ bí ìtàn tá a gbọ́ láàrin àwọn tí ọba yìí tọ́ sí, igun tó tọ́ sí. Ìdí igi kọ̀ọ̀kan ẹlòmíì mú èèyàn 10 lẹ̀, èèyàn 8 ń jáde nídìí igi tọ̀dọ̀ bàbá yìí. A gbọ́ pé òun nìkan ni wọ́n fà á lẹ̀. Kò sì sì gbà kan wá sílùú Ọ̀yọ́ máa wá sọ pé báwo á fà á. Nígbà tí wọ́n ti ń pariwo àwọn mẹ́nìkan lẹ̀ ló ti jọ̀wọ́ ara ẹ̀ sílẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ àsìmbẹ̀. Orí ojú oorun ni aago ẹ̀ ti dún tẹ́ni ó pè ń sọ wípé ìyẹn bàbá wa Wándé, àwọn tọ́rọ̀ kàn wípé kábíyèsí ní kábíyèsí gẹ́gẹ́ bí ọmọ ọba èèyàn lè lo kábíyèsí sáàkì pétò okú oríire wọ ni àwọn bàbá èèyàn ti fámú. Àwọn kábíyèsí yìí Olúwo wọ́n jẹ́ nìkan tó kọ́kọ́ kí bóyá wọ́n ti pàdé lópòpónà níbo ni wọ́n ní Canada tí wọ́n ti mọ̀ra wọn rí. Bẹ́ẹ̀ ni èso ẹ̀ lọ pàdé dàbá yìí kábíyèsí tó ní Ifá kọ́ ló mú yín o, kẹ́ẹ̀ni tètè mọ̀. Ìyẹn ni wípé káwọn Ọ̀yọ́mèsì tí wọ́n ń jà kí wọ́n lè múra síjà wọn, kí wọ́n lọ kóòtù. Àmọ́ èmi ń sọ nǹkan kan fún yín wípé ọba tó dé yìí, ọba tìlú Ọ̀yọ́ yìí kì í ṣọba ìlú Ọ̀yọ́ nìkan. Ẹ̀mí bí ẹ tí mò ń sọ̀rọ̀ wọn bí mi nílùú Ọ̀yọ́, kódà ibi tá a bí mi sí jìnà réré sílùú Ọ̀yọ́. Ṣùgbọ́n ọba Yorùbá òun la jẹ. Ọ̀kan nínú àwọn olórí ilẹ̀ Yorùbá òun lọba Aláàfin tìlú Ọ̀yọ́. Bẹ́ẹ̀ ni léyìí táwọn kan ń ṣèwà gbọ́ nínú àwọn ètò wa tá a ṣe pé a fẹ́ dájà álẹ̀ à ń pín oyè ọba. Ẹnikẹ́ni ò pín oyè ọba, agbó tí wà ọ̀gbá. Àwọn ọba mọ ipò, kálukú ló mọ ipò rẹ̀. Ẹnìkan lè jáde kó sọ pé Aláàfin lọ̀gá, kẹ́nìkan ní Ọọ̀ni ni, ẹnìkan lè láláké ni, ẹnìkan lè ní ọba Rírúwànù ti kó ní. Àwọn ọba yìí, àwọn bàbá yìí mọ ipò tí olúkúlùkù wà nínú ara wọn. Their own opinion kálukú ló ń sọ, kò sẹ́ni tó ní kí wọ́n ó jà. Àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, ọba tó bá ṣèfẹ́ ọmọ Yorùbá, ohun tí ìran Yorùbá ń fẹ́ lọmọ Yorùbá máa gbà ó lọ́ba wọn. Ẹ má jà fi ẹ̀tẹ́ lẹ̀ sí ká máa tutọ́ làpálàpá. Ọba Ọ̀nìrìṣà Ògúnwùsì àbí Ògúnwùsì Ọ̀jájá jókòó lórí àpèrè Odùduwà. Aláàfin jókòó lórí ti àwọn baba ńlá. Olúbàdàn wà níbi tiẹ̀, Aláké wà. Ẹ̀yin ọba wọ̀nyí Olóǹdó, Alákùrẹ́, Dèjì nílùú Àkúrẹ́, Èjì Adó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gbogbo wọn wà káàkiri. Ohun kan tá à ń sọ fún ẹ̀yin kábíyèsí wọ̀nyí ni wípé ẹ gbéra, ẹ pawọ́pọ̀, kẹ́ ṣọ́ra yín lọ́kàn. Èmi lọ̀gá, ìwọ lọ̀gá, kò ṣẹ̀ṣẹ̀ máa dájà lẹ̀ nínú àwọn ọba ilẹ̀ Yorùbá. Eléyìí sì ti ṣokùnfà ìfàsẹ́yìn fúnra Yorùbá, ìyẹn ni ò gbọdọ̀ wáyé mọ́. Ọpẹ́ pé Ifá tí ń yàn ní ẹ̀yin ọba táwa mọ̀ pé Ifá yàn. Ọ̀dọ́ ni yín, ọ̀mọ̀wé ni yín, ẹ̀tún jáde. Àwọn kan ní Ifá ṣe ń lọ mọ́ àwọn tó lọ ìlú òyìnbó, kò ṣe ní mú wọn. Nígbà tó já wọn tó wà nílẹ̀ yìí, àwọn àti Fúlàní ni wọ́n jọ pààlà. Ifá ti ṣe tán àti yọ àwọn ọmọ Yorùbá kúrò lóko ẹrú Fúlàní. Tó bá tún wá mú ẹni tó jẹ́ pé ilé lọ́wà, òun ní gbé ẹ̀sìn lárugẹ, ní sọ pé Kìrìsìtẹ́nì lèmi o, ọmọlẹ́yìn Jésù lèmi o, gbogbo ẹni tí ó bá ti ṣe ti Jésù pípa láàpá o, ẹni tí ó bá ti ṣe ti òjíṣẹ́ Muhammad sallallahu alaihi wasallam pípa láàpá o, àmọ́ ọsọ ni o. Ifá sì fẹ́ múrú wọn. Ifá ò lè mú yín. Ṣùgbọ́n àwọn tó ti travel
ẹ wo àrà tí bàbá wa Abímbọ́lá dá, Akeem Ọwọ́adé, ọba ti ìlú Ọ̀yọ́, Aláàfin ti ìlú Ọ̀yọ́, ẹ wo àrà tó dá nílé wọn pé ẹ máa bọ̀, gbogbo wọn kórí jọ, gbogbo yín lájọ nílùú, bóyá lèyí ló ń bí wọn nínú. Ẹ má gbàgbà, mo ti fẹ́ gbàgbé ara mi, ọ̀yá ẹ jẹ́ n sáré gbé yín káfí lè kóde ẹ̀lẹ̀. Ẹgbọ́n nǹkan tí kábíyèsí yìí sọ síwájú, èèyàn Olúwo ti ìlú Ìwó, òun rèé, ẹgbọ́n síwájú sí. Ifá ní kìí sí yan ọba, òun kálukú tó bá wálé yín tàbí ẹni tó bá àwọn ọba jẹ́ ń wá ọba àbí tẹ́nìkan pásánálì o lè lọ káàkiri kí Ifá ló mú ọ. Ifá bá mú ọ kò ní pé gómìnà ó mú ọ. O sì lè fi sàtífíkẹ́ẹ̀tì ń pé ọgbà lọ́wọ́ babaláwo ń pé Ifá èmi ní Ifá mú o, kò ní kí babaláwo wá sọ fún gómìnà yìí pé wọ́n ní Ifá mú. Ọmọ ìjà rẹ̀ níbo gbogbo èèyàn ti wá rẹ́dẹ̀rẹ̀dẹ̀ níbi táwọn ẹ̀ láti dọ́wọ́ bàbá Aláàfin gan ò gbọ́dọ̀ sọ pé Ifá ló mú àwọn. Ẹ ti gbọ́, ṣe ti gbọ́ nǹkan tí kábíyèsí yìí sọ pátápátá. Ó sì ń fọwọ́ gbáyà wípé tó o pé ẹnìkan Ifá kan wà níbi kan ó ní òsín tó jẹ́ Ifá. Òòṣà tó wà nílùú ààfin Ìwó ńkọ́, níbo lẹ kó wọn sí? A nílò àti máa béèrè. Àmọ́ mo tún sọ báyìí fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ ètò yìí wípé ẹ bá fura o, ẹ bá wa sọ fún kábíyèsí ọba Akeem Abímbọ́lá, inú ti ẹ̀ bí àwọn ọmọ Yorùbá kan, wọ́n ní ká má fi àbùdù sí mọ́, pé àbùdù Akeem lọ́ o. Bẹ́ẹ̀ ni wípé ká máa pe Akeem Abímbọ́lá Ọwọ́adé, àbí ká kúkú máa pe Ọwọ́adé Abímbọ́lá, àbí Abímbọ́lá Ọwọ́adé. Pé bóyá tàbí tàbá tó ń fi orúkọ mùsùlùmí sí, kí mùsùlùmí má tún sọ pé àwọn làwọn lọ́ba. Ká kúkú máa wúlò orúkọ abínibí àbísọ bàbá gẹ́gẹ́ bí kábíyèsí. Ẹ gbọ́, kábíyèsí àwọn onílù a máa lùlù kan wọ́n ní ìjíbèrè ṣọ́gígùn kọ má bà gúngi aládì ṣọ́gígùn. Kábíyèsí ẹ ṣọ́gígùn, rí àwọn kábíyèsí ẹgbẹ́ yìí tí ó máa wá kí ojú la fẹ́ ni ọ̀rẹ́ ò dénú nínú ẹlòmíì. Òun lẹgbọ́ yìí wọ́n ní Ifá kọ́ ló mú yín, bóyá Ifá Ọwọ́adé ló mú yín, àwa ò lè sọ. Bóyá Ifá Mákindé Ṣèyí òun ló mú yín, kọ̀ọ̀kan àwa ọmọ òun lẹgbọ́ lẹ́nu àwọn kábíyèsí ẹgbẹ́ yín tẹ́ ẹ tó jọ jẹ́ ṣàwáwù níbi tẹ́ ẹ ti pàdé nílùú òkèèrè lọ́hùn, torí mo mọ̀ pé ẹ ti pàdé gẹ́gẹ́ bí ọmọ ọba sọmọ ọba níbì kan. Nígbà tínú gbogbo aráàlú ẹni Ifá kọ́ ló mú yàn, ìgbà àkọ́kọ́ lẹ́yìn tí wọ́n ànáùnsì lásán tó wọ̀lú, aráàlú ti péjọ bìbà káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá láti pàdé ọba wọn. Ifá kọ́ ló sì mú. Tí kìí bá ṣe Ifá, ẹnìkan ẹ̀ bá sọ pé mùsùlùmí lèmi, onígbàgbọ́ náà mú wọn ní lọ. Ẹnìkan ẹ̀ bá sọ pé onígbàgbọ́ náà mú lòun, mùsùlùmí náà mú òun ò ní lọ. Àwọn babaláwo bá sọ pé ìkánú àwọn mùsùlùmí àtọ́nígbàgbọ́ ló mú, gbogbo wọn lọ́mọ wà tán wá fijó tìyìn tẹ̀yẹ pàdé kábíyèsí láàfin. Ẹ kọ sí comment section, ọba tí wọ́n ṣẹlẹ̀ sí nílẹ̀ Yorùbá ní kọ̀pẹ́kọ̀pẹ́ láàrin ọdún 10 sẹ́yìn sígbà tá a wà yìí, ẹ wo ìkágbọ́. Tọ́jẹ́ pé ńgbà tí ọjọba tí ń wọ̀ ní ìlú lọ báyìí, àwọn èèyàn ló dúró wọn pàdé ẹ̀ bìbà, tí èbá ti kó orí fíìdì ni wọ́n ti ń pàdé kábíyèsí, orí fíìdì. Ẹ sọ sínú àpèrè tiyín, ẹ sọ sínú kọ́mẹ̀ntì yín, nítorí ọba bí báyìí o, tìlùtẹ̀yẹ la fi pàdé ẹ̀ o, àwa ò gbọ́ bóyá àwa ọ̀gbọ́n. Yàtọ̀ sọ́ba tó jẹ́ pé bá ti gba staff of office inú mọ́tò ẹ̀ gbóróró, àwọn èèyàn tí ó lòdì wọ́n ti arrange sí fíìdì. Ibẹ̀ ni wọ́n tó gbélé yóò rí bẹ́ẹ̀, ẹnu bodè ìlú ni wọ́n ti kólù kó ṣẹ̀kẹ̀rẹ̀
tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pàdé àtọmọdé àtàgbà, àwọn tó wá káàkiri tí èsì pé ìlú Ọ̀yọ́ nìkan ni wọ́n ti wá tí wọ́n pàdé ẹ̀ tó láti kí kábíyèsí káàbọ̀. Ẹ wo ọmọ Yorùbá díẹ̀ tó nù kan nìkan, ẹ bá mi pé ètò yẹn jó dọ́dọ̀ kábíyèsí pẹ̀lú àwọn èyí tẹ́ ń pè wá tẹ́ ń sọ pé Bàfílíọ̀n ẹ má pín ọba, àwọn òpin ọba o, ọba Ọ̀nìrìṣà olórí ọba nílẹ̀ Yorùbá, ọba mọ̀pọ̀ wọn, kábíyèsí mọ ipò tí wọ́n wà, Aláàfin ti ìlú Ọ̀yọ́ wọ́n mọ ipò tí wọ́n, Aláké ti ìlú Ẹ̀gbá bàbá mọ tiẹ̀, kábíyèsí Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn wọ́n mà mọ ibi tí wọ́n dé dúró, Àsẹ́yìn ti ìlú Òsẹ́yìn ńkọ́, Alákétu ti ìlú Akétu ńkọ́, Ọwá Òbòkun ńkọ́, èó Èjì Adó Dèjì ìlú Àkúrẹ́, gbogbo àwọn kábíyèsí iná mà mọ̀ pọ̀ wọn ibi tí wọ́n dé dúró. Àní kí wọ́n fi àgbànú kan ṣọ̀já, ẹ jẹ́ ká gbé ẹ̀sìn sílẹ̀, ẹ jẹ́ gbójú wo níbo la dé dúró nínú ìran Yorùbá. Ṣó yẹ kó máa rí lọ báyìí? Ìlú tó ń tàn fún wàrà àti oyin ó wá di ìlú tó kan gógógó. Ìfalẹ̀ máa bẹ̀ ní alálẹ̀ lẹ́pẹ̀ ni, Oníbàrígà ń bẹ́ẹ̀ kábíyèsí ọba dáadáa tó dúró tán lórí ọ̀rọ̀ ọmọ Yorùbá. Ibé èèyàn làwọn yẹn, ọ̀kan ṣoṣo láàrin ẹgbẹ̀rún tó dúró. Mú táà ní kẹ́ ẹ ṣe rèé, ẹ̀yin àgbàlẹ̀ sọ wípé kàkà ká kí n dọ̀bálẹ̀ fún Gàmbàrí, kálukú ṣòwò ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀, ẹ má jà dọ̀bálẹ̀ fún Gàmbàrí. Bẹ́ẹ̀ bá wá fẹ́ dọ̀bálẹ̀ fún Gàmbàrí, ṣebí torí pé ẹ fẹ́, ẹ̀yin àgbàlẹ̀ ní bí èèyàn bá délùú akọ́wọ́ yóò dọwọ́ kúkúrú ni, báyìí fẹ́ gba nǹkan fún wa ẹ gbà á, ẹ ṣe gbà á. Kábíyèsí ọba Akeem Abímbọ́lá, èmi lè pè yín ní ìlú Fẹ́mi lóyè àkọ́kọ́, Gbádéwọ̀lú ẹ̀tí Adé ti wọ̀lú tẹ́lẹ̀, ìlú Fẹ́mi lóyè àkọ́kọ́. Ẹ káàbọ̀ sórí àpèrè bàbá yín lẹ́ẹ̀kan sí. Ìfẹ́ ọmọ Yorùbá ni ẹjọ́ wà lọ́kàn yín, ìjọba kọ́ ló fi yín joyè, alálẹ̀ lọ́yàn yín. Ẹni bá sọ pé ẹnjìnìà Ṣèyí Mákindé lọ́yàn yín, wọ́n panu wọn láfẹ́ ni, opinion tí wọ́n sì nìyẹn. Àwa aráàlú àtàwọn bàbá ńlá yín ni wọ́n sọ pé ẹ̀yin lọ́kàn nínú ìran yín. Àmọ́ ẹ bá débẹ̀, bébí ó ṣe máa pariwo gbogbo àti bá ti gbétò nípa yín rèé, ẹ má ṣe bí àwọn kan o, ẹ gbé gbèsè akin tí ó lè sọ pé tó ọmọ Yorùbá rèé, torí wọn mo ṣe débẹ̀. Bẹ́ẹ̀ bá gbélé tẹ́ ṣẹ̀ṣẹ̀ dé, àwọn tó ń gbélé wà tí wọ́n sọ fún yín pé kábíyèsí báyìí ní kẹrin. Ẹ má wo tàwọn pé kìnnìkan kò sí mú tó fẹ́ ṣẹlẹ̀. Àwọn bàbá yín ti gbé yín dórí àpèrè, àṣẹrú Fúlàní, àfọ̀bá Fúlàní jẹ. Ẹ̀yin tẹ́ ń fọba Fúlàní jẹ tó, ẹ̀yin nu Ọlọ́run nù. Bílẹ̀ Yorùbá ọba tòrò, ọba dájọ́ ilẹ̀ ó béèrè, bó bá pẹ́ bóyá. Àtúrú ti wí tiwa lónìí, kábíyèsí Abímbọ́lá, mo ní kẹ́ ẹ tọ́ ọ ṣe o, wọ́n tuntun kọrin fún ẹ̀yin Ọ̀yọ́mèsì. Ẹ na sùúrù sí i o, ẹ má fi tẹ̀ bá wọn àrùn ṣe jẹ o, ẹ na sùúrù sí i o, ẹ má fọ̀tẹ̀ bá wọn àrùn ṣe jẹ o, ẹ má fi ìjà bá wọn àrùn ṣe jẹ o. Bàbá Báṣọ̀run àti gbogbo ẹ̀yin tẹ́ wà bẹ́ẹ̀, mo kí yín dáadáa, ẹ kú iṣẹ́ takuntakun. Àmọ́ ẹ̀já gbà fọlọ́run, ẹ̀já gbà fáwọn onílẹ̀ wípé Akeem Abímbọ́lá Òwádé òun lọ́ba tọ́ sí, òun làwọn aláìlẹ̀ yàn. Ẹ̀yin tẹ́ ẹ ní Fákọ́lómù àti Fákọ́lómù àti Fákọ́lómù ó ti jẹ́, ó
ó mọ̀yè yìí jẹ ìyá kókó ìwò ìná ìwò kókó ìwò ìná Akíìmù ti mọ̀yè yìí jẹ ìwò kókó ìwò ìná ọmọ wa létí mọ̀yè yìí jẹ ìwò kókó ìwò ìná. Ifá kọ́ ló mú, Ọ̀rúnmìlà ló mú ṣá. Ifá kọ́ ló mú, Kùránì kọ́ ló mú, Bíbélì kọ́ ló mú, lọ́ba tán ta ló wá mú àwọn àlù àmú kábíyèsí. Ọba wa ni ọba wa títún Akíìmù apẹ́ àti gbogbo ẹ̀yin yòókù. Ẹ bá mi ṣe àprógámù ẹ láìkẹ́ kọ́mẹ́ǹtì ẹjọ́ lọ sí ìgboro ayé kórílẹ̀-èdè Yorùbá ó dé ní kíákíá ohun tá à ń fẹ́ gangan nìyẹn. Bàbá bóyá kájúkú já ayé tán orílẹ̀-èdè Yorùbá bọ́mọ Yorùbá ó ṣe pọ́ lóko ẹrú òun ní kẹ́ẹ̀gùn lé bẹ́ẹ̀ ni kò ń sọ̀rọ̀ ọjà ẹ má bá àyè jà mo tẹ̀ jẹ́jẹ́ ní kábíyèsí mi lọ.